Alhamdulillahi Rabbil Alamin wa salatu wa salam ala Rasulillah. Amma ba'd, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí ká má bínú, nẹ́tíwọ̀kì yẹn ni ló ń ṣe bákan. Nẹ́tíwọ̀kì yẹn ò ní kò gbádùn dáadáa. Fáfáni àwọn tá ti wà lórí prógrámù tẹ́lẹ̀. So, a rí wípé kíní yẹn kò clear dáadáa. Ẹ jẹ́ ká bá wa like prógrámù yẹn, ká dẹ̀ mọ́ bá wa love prógrámù yẹn. Èmi náà rí comment àwọn èèyàn tó sọ wípé kíní yẹn kò clear. Bẹ́ẹ̀ ni nẹ́tíwọ̀kì yẹn ni kò dáa. So mo bẹ̀ náà bá kó jẹ́ kí eléyìí kó clear dáadáa ní tiẹ̀. So ara táwọn sọ nìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Àwọn èèyàn lómi mọ́ rò pé bóyá à ń rówó lórí prógrámù yìí ni. Nẹ́tíwọ̀kì oríṣiríṣi ni mò ń lò, mo dẹ̀ ń ra dátà sórí ẹ̀. Mo rò bóyá mo rí pé kan ò ṣe eléyìí mo fi ń ṣe prógrámù tẹ́lẹ̀ torí pé fóònù là ń lò, mi ò lo àwọn ẹ́ńjìnì tá a mọ́ lò. Ẹ get it nsìn. So kò ṣe nẹ́tíwọ̀kì mi wà lórí ilé, fóònù mi mo tó ń lò yìí. Wọ́n rò pé bóyá à ń rówó lórí prógrámù tá à ń ṣe. Mo rí kọ́mẹ̀ntì ẹnìkan lẹ́ẹ̀kan, ó ní kí n yọ tí àkàn lẹ́yìn mi ń bí. Ó dà pé bóyá òní kan nínú ẹ̀. Èwo ṣé Majmu'ul Fatawa àbẹ́wò. Dóò mo mọ̀ dìtẹ́ntọ̀ fi béèrè o, ṣùgbọ́n sáà ní yọ tí àkàn, ìkan mo yọ yìí. Ìmọ̀ èyí tó ń béèrè bẹ́ẹ̀ o. So, ó jẹ́ kí n dàrú. Àbẹ́wò ló ń sọ bẹ́ẹ̀. Èwo ló ní ìdìbò mọ́ bínú. Ta ní pé mi kéèyàn mọ́ pé mi. Náà bá ti sọ síwájú wípé ká má bá like prógrámù yẹn, ká má bá wa love prógrámù náà fún tòní nẹ́tíwọ̀kì dé yẹn. So a need ẹ̀. Ẹgbà tí ń bá prógrámù yẹn lọ tẹ́lẹ̀ kó tó di pé orí nẹ́tíwọ̀kì yẹn ó padà gbálẹ̀. Ọlọ́run kó ṣàánú. Ẹ má bínú mo bọ̀. Tẹ́lẹ̀ tí ń pè mí, hello? Wa alaikum salam. Nàmẹ́jọ wà lórí program. So, wọ́n ní it is very clear and nice. Náà ẹ wá rí eléyìí ẹnìkan ní fọ́lùmù ọ̀dọ̀ yín ló máa jẹ́. Eléyìí ti láùdù tán bí bàífà. Ó ti kí ni o? Ó ti láùdù tán ọ̀dọ̀ yín. Òun ni ló máa jẹ́. Ń bẹ́ẹ̀ mọ́ bínú o. Now, ẹ wá jẹ́ ká bọ́ sí ó clear dáadáa. Yóò ń bọ̀. Assalamu alaikum. Assalamu alaikum. Now, ká mọ bá ètò tá a fẹ́ bá lọ. Ní ọdún kọ̀la, ní ọdún gidi kọ̀la, ẹ bá wa like program, ẹ bá wa love, ẹ bá wa share rẹ̀ fún torí network issue. Ní kí ni o? Ní ọdún gidi kọ̀la. Torí àwọn tó bá ṣe ọdún before àná, ọdún kọ́dún náà ṣe. Èmi ò dẹ̀ sorry láti sọ ọdún kí náà ṣe ọdún kọ́dún òun ni wọ́n ṣe. Ẹni tó bá rí ó jẹ́ ọdún kọ́dún ló ṣe. Kò bá jẹ́ mọ́mú gbogbo ayé ọdún kọ́dún ló ṣe. Tó bá sà ti wà Nàìjíríà o, ọdún kọ́dún ló ṣe. A sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìmáàmù Ìbàdàn pé wọ́n mọ́sù lẹ̀, wọ́n sì mú ọdún lẹ̀ láti ṣe kí ni o? Láti kí ìrun méjì. Tí kí ni yìí ń jábọ́ báyìí wọ́n lọ. Alátúntún sọ sẹ́ẹ̀ tó o bá sọdún before òní, before ànàrà dà, ọdún kọ́dún ló ṣe kò dàrú. Ọdún kí mo pè? Ọdún kọ́dún òun ló ṣe.
kò bá wà jẹ́ mọ́mú gbogbo ayé ọdún kọ́dún ló ṣe o tó bá sà ti jẹ́ kí ni o Nàìjíríà wá gbọ́ ṣùgbọ́n rí pé táìtù méjì ní bẹ́ẹ̀ táìtù alákọ̀ọ́kọ́ ni wípé a dúpẹ́ fún Ọlọ́run lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù Ìbàdàn. Kí ni ìdí ọpẹ́? Ìdí ọpẹ́ ni pé Ọlọ́run mọ̀ jẹ́ kí súnà mọ̀ gòkè ṣùgbọ́n àwọn bàbá ìnáà mọ́ sọ wípé Ọlọ́run bá wa paná Adébọrẹ́ àbí bàbá wa bó lẹ́sẹ̀ mọ́ sọ́nà Ọlọ́run bá wa paná Adébọrẹ́ bá wa gbé súnà Nábì ga sallallahu alaihi wasallam. Àwọn bàbá wa mò ń bí àwọn bàbá ti wá nú ẹ̀sìn Ọlọ́run bá mo rántí o mo dìdí bí wọ́n ní oyin gbàgbé o Ọlọ́run àwọn bàbá tó sì tí mò ń bí ní ìsìn báyìí àwọn náà ti inú funfun fa Ọlọ́run bá wa paná Adébọrẹ́ bá ní gbé súnà Nábì ga bá wa rẹ bídíà Sàtánì ńlẹ̀ ṣe bí bẹ́ẹ̀ ṣe ń kà nìyẹn súnà tó wá fẹ́ ga tán inú yóò tún wá dùn sí then why tẹ wá ń ṣàdúrà tẹ wá lọ ń kí súnà tẹ lọ ń kí ìdí fèkì ni gbogbo àwọn tó kírun bẹ́ẹ̀ pátá wọ́n ṣe lọ́hùn. Bẹ́ẹ̀ ni bá wa paná bídíà ẹgbọ́n tá a fi sọ pé ó dákọ̀ lágbàlagbà lẹ́gbẹ̀ẹ́ nù o àwọn bàbá wa sọ fún mi pé bá wa rẹ bídíà lẹ́ǹgẹ́ ó dákọ̀ ló tó dá wà lálẹ́ mọ́ wùlẹ̀ rẹ̀ ńlẹ̀ bá wa ṣe kí ni bá wa paná ẹ̀tàn yanyan kó mọ̀ sí mọ́ ni. So kí ni mo fẹ́ lóun bẹ́ẹ̀ náà ni wípé ìdí ọpẹ́ àwọn èèyàn sọ pé ìdí ọpẹ́ la fẹ́ gbọ́ ni pé sẹ́rí kí n tó lọ ìdí ọpẹ́ yẹn ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn tí ń pè mí tán wá jẹ́ sọpọ́tà ìmáàmù Ìbàdàn tán wá ń pè mí tán dá mi láàmú ṣùgbọ́n ẹnìkan péré náà máa mú wá o ẹni yẹn ti pè mí èmi ò sí ẹ̀gbìn ráàyè ó wá sẹ́ni mẹ́sẹ̀jì kan sí mi ó gùn gbogbo mẹ́sẹ̀jì rẹ̀ mi ò gbọ́yé mo wá pè padà even kí n tó bẹ̀rẹ̀ program yìí mo pè mo dẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ mi àti ẹ̀ fún yín lẹ́ẹ̀fì mọ̀ wípé yín tí máa ń dùn mí ni pé báwọn èèyàn bá dífẹ́ǹdì mùdírù wọn ó jáwọn tó ṣe wípé wọn ò mọ̀ nǹkan kan àwọn kan tó fẹ́ dífẹ́ǹdì Ìmáàmù Ìbàdàn ní ìsìn báyìí náà kọ́lọ̀ kó wá ṣàánú ni àti oníbìyàn ṣe ń jẹ́ ìmáàmù láwọn ìlú kọ̀ọ̀kan àgbọ́ orògbóyé ó ti ní bí wọ́n ṣe ń fa àwọn ìmáàmù jẹ ìmáàmù torí tí èè bá ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹ jẹ́ n play ọ̀rọ̀ ẹni yẹn fún yín kẹ́ ẹ gbọ́ lẹ́gbọ̀n pé àwọn èèyàn ó dẹ̀ ń tẹ̀lé àwọn bàbá pẹ̀lú ìfẹ́ inú pò kàn nífẹ̀ẹ́ wọn ó láwọn bàbá àti àánú tá ní bàbá tí ń takotọ́ lọ́ àtànábì kí ló kè mí ọ̀rọ̀ ẹni yẹn ṣe wá dàbí ọ̀rọ̀ ẹnìkan tó pè mí nígbà tá a ti program fún Ìmáàmù Ìbàdàn ẹni yẹn sọ wípé òun láìkì bí mo ṣe ṣe rọ́dù fún Ìmáàmù Ìbàdàn yìí bọ́ kí mọ́ ṣe ti mùdírù mọ́ àti mùdírù àti Ìmáàmù Ìbàdàn yìí nǹkan kan náà lọ́rọ̀ tán jọ dáa Ọlọ́run kàn jẹ́ kí ti mùdírù hàn ló fi jẹ́ péjọ́ táwọn dálẹ̀ ìjọ náà lọ́lọ́run lọ́dún ó bọ́ sí àwọn kọ́lá tẹ̀lé ìjọ tí mùdírù dá sílẹ̀ Ọlọ́run ni ó jẹ́ péjọ́ yẹn lọ́dún bọ́ sí ni ẹ bá wa láìkì program lọ́fà ti ṣí ẹ rẹ̀ ṣé nẹ́tíwọ́ọ̀kì yẹn sáà tí so ti stable ṣá wọ́n ti dárú ẹlẹ́rìí tó fẹ́ẹ̀lì wọn náà ní 2019 and again irọ́ kan wà tí gbogbo yín ń pa wípé 2019 Saudi padà tọrọ túbá lọ́wọ́ gbogbo ayé wípé ẹ má bínú o àwa la ṣì yín lọ́nà irọ́ ni o níwùsì tí wọ́n ń sọ fún yẹn fake news ni ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì wá ní wípé even kí Saudi ó tọrọ túbá pàwọn làwọn ṣe mistake kí ló kèmí àti Saudi ò bá ṣe mistake kí ló kàn mí Saudi ló mọ tó tàn bá ṣe mistake kò sí ẹ̀kàn mí ni débi Saudi ò ṣe mistake níwùsì tàn gbé káàkiri yẹn irọ́ ni tí Saudi bá wá ṣe mistake lórí ọ̀rọ̀ oṣù sọ́sọ́ pé oṣù Saudi lèmi fi túnu ni àbò lèmi fi máwẹ̀ tẹ́ wá ń gbé káàkiri pé Saudi gan ti padà tọrọ túbá ipò làwọn ṣe mistake kí ló kè mí pẹ̀lú yùn orí pa àwọn mùdírù kan náà ń gbé káàkiri kí ló kan èmi pẹ̀lú yẹn ọmọ tó ní ó sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ bó àwọn èèyàn gbọ́n tí mò ń wí kí lẹ́lòmíì mọ́ fi wo program yìí gan-an tó fi mọ́ ní ó sọ̀rọ̀ mọ́ tó dẹ̀ ń sọ̀rọ̀ ń bí
ó ń sọ̀rọ̀ náà tí ó bá sọ̀rọ̀ àwọn èèyàn ti kọ́mẹ́ǹtì gan wọ́n ló wà okay so anything tí Saudi ò bá ṣe lórí ọ̀rọ̀ oṣù yìí o Saudi kọ́ lè mí ń tẹ̀lé Ọlọ́run wí ànábì wí bóná ṣe ní àwa òun lèmi ẹ wá jẹ́ ń play ọ̀rọ̀ ẹni tó pè mí yẹn fún yín ó ti pè mí mi ò rí gbé mo wá tún gbé fúnra lára méjì ń play rẹ̀ fún yín ẹ kàn mọ́ rẹ́rìn ni ẹ gbé eléyìí kò sí ẹ̀kọ́ kò fẹ́ mọ kí Ọlọ́run sọ kí lànà bí wí ẹ mọ̀ gbọ́. Naam, hello, assalamu alaikum. Wa alaikum salam. Abumar di UK ó dìrọ̀rùn àkọ́fì ni Al-Mustapha An-Nabawiyya. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, mo rí pé ẹ ń pè mí ẹ̀dẹ̀ mẹ́sẹ̀gì mi pẹ̀lú àwọn kankan mi ò dẹ̀ gbọ́ yín o. Ìdí mo sọ nípa tí mo sọ. Ẹ ń sọ ní ìjẹta nípa pé bàbá ìmáàmù lọ kéde oṣù. Bàbá ìmáàmù tó lọ kéde oṣù. Bàbá nímọ̀ ń pa oṣù ojú ọ̀run. Tí ẹ bá ṣe pé bóyá ìmáàmù tàná nínú fún ẹ láǹfààní láti máa ṣe kàlẹ́ndà yẹn jáde. Ẹ bá lọ wo kàlẹ́ndà ìgbà ìlú pé tọdún yìí tí wọ́n ṣe. tó bá jẹ́ wípé bó ṣe sọ wípé ìmáàmù tàná ò fún wọn láǹfààní àti mọ̀ sí kàlẹ́ndà jáde tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ a jẹ́ pé mọ̀mù tàná wọ́n gbádùn jù mọ̀mù tòní lọ lábala bí ọ̀rọ̀ oṣù ni o mọ̀ sì gbọ́yé when I talk I know what I'm saying so mo le láti rope gan tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀rìkì mo sọ ká pé lóòótọ́ ni tó sọ yìí pé ìmáàmù tàná ní wọn ò bá fún mọ́mù tòní láàyè lóòótọ́ láti máa gbé ọ̀rọ̀ kàlẹ́ndà fóṣù jáde a jẹ́ pé ìmáàmù tàná wọ́n gbádùn jù mọ́mù tòní lọ lábára bí ọ̀rọ̀ bí oṣù nìyẹn mo mọ̀ pé ẹnìkan sọ pé inni uhibbukum fillah ọlọ́ba mi nífẹ̀ẹ́ ẹ̀yin náà ọlọ́run tẹ torí ẹ̀ nífẹ̀ẹ́ mi yóò bá nífẹ̀ẹ́ tí náà torí pé kí ìyẹn mo rò pé ó ti yé so wọ́n gbádùn torí pé bó lẹ́sìn mọ́ ṣe kàlẹ́ndà alẹ́ lórí ọ̀rọ̀ oṣù ojú ọ̀run dáadáa nìyẹn bẹ́ẹ̀ mo gbọ́ ẹja mo gbọ́rọ̀ ọmọ yìí lọ ìmọ̀ owó náà fi ń wá. Bàbá pe àwọn tí wọ́n ń ṣe pé tẹ́ bá fẹ́ kí n máa bá yín lọ́wọ́ sí àbí máa tẹ̀lé kàlẹ́ndà yìí ẹja jọ jókòó kájọ máa ṣe ẹ lọ́wọ́ ní kàlẹ́ndà ìgbà ẹ ló dé o ẹni tí náà ló náà fún bẹ́ẹ̀ náà. Bàbá mi mú tòní ẹ̀ná ní mọ̀ ń pa ìmọ̀ kàlẹ́ndà bì. Wọ́n ní mọ̀ ń pa kàlẹ́ndà ojú ọ̀run. Mo ń bọ̀ ṣé wọ́n ní mọ̀jà ànábì lọ? Ìbéèrè ni kò dé ìsí àná. Wọ́n ní mọ̀jọ ànábì lọ. Yóò dà fún yín ànábì ìtànàbì sọ ni wípé tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ o súnmú ìrùkúyàtì ẹwà oṣù tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ túnú náà o tẹ́ ẹ bá ti róṣù ẹ farabalẹ̀ bàbá àmọ́mù Ìbàdàn ẹgbàwẹ̀ 29 àwẹ̀ 29 tẹ́ ẹ gbà alẹ́ ẹjọ́ gangan náà sọ wípé kẹ́ ẹ wá oṣù alẹ́ ẹjọ́ ẹ̀ ṣé bàbá mú róṣù. Ẹjọ́ wa máa sọ fún mi. Ẹni sùúrù. Tábà bí yẹn béèrè ẹ mọ̀ tí sọ pé kí n lọ wo kíní kan ẹ ń farabalẹ̀ ṣé bàbá àmọ́ mùrùsù ìbéèrè tó simple jẹ́ àdìwà la. Ẹjẹ́ mi ló wá bí léèrè káyà lùkọ̀ hàn. Ṣé bàbá àmọ́ mùrùsù. Àyẹ̀jẹ́ mi ló bí léèrè. Ṣé bàbá àmọ́ mùrùsù. Ṣé bàbá àmọ́. Tó o bá rí oṣù wọn ò ní kéde. ẹ máa wo dẹ̀dẹ̀wù rẹ̀ yìí o mo ní ṣé bàbá mọ́mù róṣù kò dá mi lóhùn ó wá lóun fẹ́ káyà kúránì kan fún mi yìí tí ẹ gbọ́ dáadáa gan ìgbà tí mò ń tún play sínsìn mo ẹ̀sẹ̀ gbọ́ kí ní tí mo rìkọ́dù lẹ́mìí tí ì tún play o torí wọn pé mi ò lè sọ́ńtẹ̀ mi ò lè play jáde mo ẹ̀sẹ̀ tún gbọ́ ni o yìí tí ẹ mọ̀ pé ó sọ wípé wa ati'ullaha wa ati'ur rasul wa ulil amri minkum tó bá ń wo prógrámù torí mo ti fún ọ lọ́jọ́ pé mo fẹ́ ṣe prógrámù gan èmi ti kọ táìtù gan kalẹ̀ kélé kí n tó pe lé ká tó jọ sọ̀rọ̀ ó ti pè mí èmi ò rí pé wọ́n padà wá tó ń pè mo ti kọ táìtù lẹ̀ kódà mọ nǹkan tí ń pè mí fún gan ẹ mọ̀ gbọ́ ó ní Ọlọ́run sọ pé wa ati'ullaha wa ati'ur rasul ẹ tẹ̀lé Ọlọ́run ọba ẹ dẹ̀ tẹ̀lé ànábì wa ulil amri minkum àtàwọn tó bá jáláṣẹ ẹnu yín ìtẹ́lẹ̀ yóò fi mọ́ tí ń ṣe ni pé Ọlọ́run ní á tẹ̀lé Ọlọ́run ká tẹ̀lé ànábì ẹ̀yin ò kanlẹ̀ tí tẹ̀lé Ọlọ́run àtànábì kẹ́ tó mọ́ tẹ̀lé láṣẹ ẹnu yín aláṣẹ lẹ kọ́kọ́ mú Ọlọ́run tó Ọlọ́run ànábì
àtàwọn aláṣẹ ìwọ wá lọ gbé látòrí aláṣẹ òfọlọ́ àtànábì ilẹ̀ sóòrí pé òṣèlú àkáì báyẹn ò mọ̀ débi gan lórí ń tá a wá ń sọ yìí o bàbá ìmáàmù bàdé sá aláṣẹ lórí ẹ̀ aláṣẹ ni wọ́n lábala bì kan ìmáàmù ṣùgbọ́n lórí èyí tá à ń sọ yìí wọn èé sá aláṣẹ ní kíni o lórí ẹ̀ wọn bá ṣẹ̀tàn wá lọ já aláṣẹ náà tábà máa fi ìfẹ́ ẹnu sí i ìṣe mọ̀ pé ó sọ àyà gan ìbéèrè tí mo bí kò tí ì dáhùn rẹ o mo rò pé ìbéèrè tí mo bí kò tí ì dáhùn rẹ ṣé bàbá ìmáàmù Róṣù ẹ mọ̀ bá mi kà lọ. tí ò bá rí oṣù wọn ò ní kéde ibo náà ti rí ilé ìwé pé wọn ò ní kéde ẹ lọ wo oṣù tó jáde lánàá. ṣé dáìbò pé tẹ̀sán kọ̀rẹ́tì ń sọ fún yín. èmi tẹ̀mí sọ kọ̀rẹ́tì ẹ lọ wo oṣù tó jáde lánàá ọjọ́ kẹta nu. ọ̀rọ̀ oṣù tó jáde kọ́. ẹ lọ wo oṣù tó jáde lánàá ọjọ́ kẹta nu. ẹ farabalẹ̀ kọ̀wé. ẹ jọ torí tọlọ́run ẹ rí pa tí ń ṣe prógrámù yìí lọ lẹ́ẹ̀kan ká tó lùsì rẹ̀ so ẹ mọ̀ bá wa láìkì prógrámù yẹn love and share so bá ti mọ̀ sọ gbọ́ pé èèyàn láìkì ó lọ́ọ̀fù kò dí $1 fẹ́mi o èmi ò tí gbà wọ́nà lórí Facebook rí láyé mi o kò dí anything o wọ́n dẹ̀ láìkì lọ́ọ̀fù sọ pé kán máa fa lówó torí ẹ̀ o ṣùgbọ́n àwọn tán mọ̀ ń pa Facebook ẹ̀ ń ṣe prógrámù jẹ́ kó yé wa wípé àwọn nǹkan yẹn mọ́ jẹ́ kí prógrámù ṣe kí ni o ọmọ jẹ́ kó stable ta ní pè mí hello ẹjọ́ mọ́ lórí prógrámù ẹ̀ pè mí gbọ́dọ̀ afá mi ayyakumullah sheikh mi mọ̀ pé yìí ni wọ́n wà lórí prógrámù wo mo ń ṣe tẹ́ ń pè mí ustaz ẹ ti dé láti Saudi sá yálà ilaha illallah ayyakumullah sheikh ẹjẹ́ mọ́ bínú o gbogbo kí o tẹ rùpá nǹkan yín tá rùpá fi ń sọ̀rọ̀ tá fi ń ṣe prógrámù nínú àwọn àfáàtàn kọ́ mi náà ń pè mí yìí o ẹ̀rà ustaz bẹ́ẹ̀ ni máa pè yín ayyakumullah sheikh àfáà mi ti dé láti Saudi o ìndè Ìbàdàn nìyẹn ṣùgbọ́n ní sọjọ́ tí mo ń lọ so ìyìn sọjọ́ tí mo ń lọ torí àwọn tán sọ mí kí mo máa lọ ni pé ẹjá mo gbọ́rọ̀ rẹ̀ lọ ohun àwọn kan máa pa yín lẹ́yìn ṣùgbọ́n ó sàwọn ọ̀rọ̀ kan tó ṣe pé fọ́nì sí mi gan ó ní bàbá ìmáàmù Róṣù ibo ni wọ́n ti Róṣù mo sọ fún yín pa dúpẹ́ lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù Ìbàdàn mò ń bọ̀ ẹjá kọ́kọ́ gbélé kẹ́ wá mọ kí nìdí ọpẹ́ wa ẹ̀wọ̀n gbọ́. kò jáde lánàá farabalẹ̀ fọdún tanu farabalẹ̀ fọdún ta kọ́ra tọrọ àforíjì farabalẹ̀ ọ̀gbẹ́ni gbogbo ọ̀rọ̀ ta inú rẹ àwọn tó sọ ní ìjọta tí wọ́n bẹ bàbá àwọn ń ti wọn bóyá látara fara wọn ò balẹ̀ ni ìbéèrè tí mo bí ọ̀rẹ́ wa farabalẹ̀ ẹ̀ ń sọ fún mi wípé bàbá Róṣù àbí mo fẹ́ bí ń béèrè ní farabalẹ̀ wọ́n Róṣù àbí ṣé ẹ mọ̀ pé ní ìsìnkú bàbá Róṣù yẹn bàbá gẹ́gẹ́ bá gbọ́n tẹ́ ẹ sọ yìí wọ́n ní wáyé tó ń parọ́ mọ́ mi torí pé bàbá ti kéde wípé a máa kéde lọ́jọ́ báyìí kó tó di pé ó di alẹ́ ọ̀dì 29 ṣé wọ́n ti wá rí látàlẹ́ ọdún 28 ni àní òfin wọ́n kéde láàárọ̀ ọ̀dì 29 wọ́n kéde bẹ́ẹ̀ ni ṣé wọ́n wá Róṣù lọ́dún 28 ni tóró ti parọ́ mọ́ bàbá o wọ́n parọ́ bàbá yìí tó ń bọ̀ ṣé lè Róṣù lọ́dún 28 ni ọ̀gbẹ́ni sọmọ tó ń sọ báyìí. ṣé ẹ̀wọ̀n pọ̀ Ìbàdàn lẹ ti ń pè mí ọmọ Ìbàdàn lèmi náà when ọmọ Ìbàdàn jams ọmọ Ìbàdàn the thing go be you know that ṣùgbọ́n ọmọ Ìbàdàn jura wọn lọ ọmọ Ìbàdàn tèmi èso ń fẹ́ nu òun sọ pé ọmọ ìmáàmù Róṣù ṣé ọmọ ìmáàmù tó jẹ́ pé ti kéde lẹ̀ láti àárọ̀ 28 sọmọ Róṣù ní ọ̀dì 28 tó bá fẹ́ wo ṣùgbọ́n ọ̀dì 29 ibo náà ti Róṣù kò ní sọ o. ṣẹ́gbọ́n tí mo sọ fún un mo ní tí máa dùn mí rè o báwọn tí ó bá dífẹ́ di mùdírù bá dé wọ́n já wọn olódo ẹ̀yin tẹ́ tún fẹ́ dìfẹ́ǹdì mùdírù náà tó dé ní ìsìn báyìí ẹ tó jẹ́yìn olódo ẹ fẹ́ dìfẹ́ǹdì bàbá ìmáàmù Ìbàdàn náà tó dé ní ìsìn báyìí ẹ tó jólódo why now. why táwọn tí wọn àwọn ènìyàn náà tó lè gbé ìwọ̀n tán mọ kí ó báyìí. ṣé òótọ́ yúrù lè bá jí kó náà ṣèdè pé kí wọ́n kí òun jọ tí bàbá kí wọn. orí tẹ náà
kọ̀rẹ́ẹ̀tì bíi ti bàbá mú bàtà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run bá ní. no problem. ẹ̀gbọ́n tó bíbí ó ní Tọ́yìrù Bauchi tó náà kéde kí wọ́n ó kírun kọ́ mo wá lórí tiẹ̀ no kọ̀rẹ́ẹ̀tì bíi ti bàbá mọ́mù Ìbàdàn ni níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba mi sọ pé ó ní bàbá ò pé o wọ́n sì ń gbọ́ eléyìí ẹ̀ sọ̀rọ̀ pé bí a mò ń lo Ìbàdàn ṣùgbọ́n lórí nǹkan ṣe yẹn wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì náà ni tẹ́yà bá dẹ̀ ti gẹ̀ẹ́tì nǹkan rọ́ǹgì kò ṣe dáadáa ń bẹ̀ náà ni bẹ́ẹ̀ ni lójú mo tún sọ lórí nǹkan tí wọ́n ṣe yẹn o lórí nǹkan tí wọ́n ṣe yẹn ṣẹ́ tí wọ́n mọ́sù lẹ̀ yẹn ṣẹ́ o wọ́n rọ́ǹgì ń bẹ̀ wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì àwọn bàbá wa nílà káì ọlọ́pọlọ pípé ni wọ́n wòye sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kúkú ṣùgbọ́n lábala bíbẹ̀ yẹn ṣẹ́ wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì. mo ti gbọ́ sórí Tọ́yìrù Bauchi tó ń sọ orí àfáàrí ò kọ̀rẹ́tì kò nítumọ̀ orí tiẹ̀ ló kọ̀rẹ́tì pẹ̀lú ọlọ́pàá ànábì wí tí bàbá mọ́mú Ìbàdàn orí àfáàrí ò kọ̀rẹ́tì kí ló tún kù tó fẹ́ sọ̀rọ̀ wa kí ló tún kù kí ló tún kù tó fẹ́ sọ tí n bá ti wá bàdàn ẹ wá dènà dè mí ó ní ìlàkà kí ló tún kù ọlọ́wọ́ àtàbí sọ̀rọ̀ ọlọ́wọ́ àtàbí ní tó ń sọ ìtí bàbá mi bá gbọ́ ó sọ̀rọ̀ kan bí mi ìgbọ̀ngbà tó sọ náà mo tẹ̀sẹ̀ gbọ́ ni ó ní bàbá yín Tájù lágbé ni kìíní yẹn wà nú mẹ́sẹ̀jì tó sẹ́ndì sí mi wípé kí n lọ bí bàbá Tájù lágbé ni kí n lọ béèrè irú èèyàn wo ni bàbá máa ń mú jẹ́ ìṣẹ̀ wàá mo tó fẹ́ fàyọ ń bẹ̀ mi bá sì wá bí but ọkàn mi ò lọ ọbẹ̀ ìṣẹ̀ mọ́ kò sì ẹ̀tún wá tún sọ ń gbé pé bàbá lágbé ni ò ní lo ìfẹ́ ẹnu bí bàbá lágbé ní bá rọ́ǹgì àwò sọ mo rò bóyé bí bàbá lágbé ní bá rọ́ǹgì sẹ́ àwò sọ mo rò bóyé ṣùgbọ́n gbà táwọn rọ́ǹgì nǹkan wá ní lọ bí wọ́n ṣé wọ́n rẹ̀ wọ̀n náà tí bàbá ṣe níbi ọ̀rọ̀ yìí làwọn ṣe ni. mo wá sọ mo ní sórí tó ń sọ yìí tí bàbá mọ́mù Ìbàdàn bá gbọ́ wọ́n sì mọ́ bọ́ sunkún pé ìwọ ọmọ yìí ṣé mo ránṣẹ́ kó lọ bá ṣé mo ránṣẹ́ torí ó ń fi òdó ń dìfẹ́ǹdì bàbá. sábà gbọ́ tó ń sọ yìí wọ́n sì fẹ́ mọ́ bọ́ sunkún pé ìwọ ọmọ yìí ṣé mo ránṣẹ́. ẹni máa sọ̀rọ̀ tí mo dúró ẹni máa sọ̀rọ̀ tí mo kẹ́ yọ ti Ìbàdàn sọ́tọ̀. wàláì tí bàbá Ìbàdàn bá ṣe wọ́n ran wọ́n gba ìsí wọn. ó sórí ibú fún tó wù mí. amínà ọlọ́ọ̀jì ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ọ tó gbọ́. kí ló tún kù ó yá tún ṣe pè mí mo pè ó yá tún fi kẹ́lìtì mi ṣe pè. ó sórí ibú fún tó wù mí. ṣé ẹni kí ló tún kù amínà fún ẹ kí ló tún kù. amínà ìmọ̀tẹ́ ẹni kò jọ yín lójú. ó wà ní ẹ̀kọ́ pé ẹ máa bú àwọn àgbàlagbà. wọ́n náà wo nǹkan tó ń sọ ní ìsìn báyìí ibo mo ti bú bàbá mọ́mù ní ọ̀rọ̀ yẹn. ibo mo ti bú bàbá ìfọ̀mọ̀ sí àwọn. ibo mo ti bú wọn. hello. kí la sọ̀rọ̀ tó ní sórí ibú ni. ó dà pé gbogbo àwọn tó bá ti fẹ́ dìfẹ́ǹdì àwọn tó bá ń sọ wòròwòrò bí èpè bí àwọn mùdírù mọ́ríkàsì náà nù bí èpè bí ẹjọ́ kí ló tó èpè ní ìsìn. ó ti ká lára ní ẹ ṣeun gan ó ti ká lára ní kí ló tépè tí ń gbé mi sẹ́ni ìsìn báyìí tó lọ sórí ibú ni mo sì ní àmì o ìwọ náà ló lè pe rẹ kò kàn mí kí ló tépè nù tá a jọ ń sọ kí ló tépè èwo lè pè tó ní sórí ibú nìsín kí ló ti. ó ní alẹ́mọ̀ búmùdírù lójú sọ wípé ọ̀rọ̀ yìí dàbí ẹnìkan tí ó pè mí níjọ́ ta sọ̀rọ̀ mọ́mù Ìbàdàn tó ní mo ṣe sọ̀rọ̀ mọ́mù Ìbàdàn yìí dá bọ̀ kí mọ́ sọ ti mùdírù mọ́ eléyìí náà tún ní mo lè mọ́ sọ̀rọ̀ mùdírù bọ̀ kí mọ́ sọ ti bàbá mọ́mù Ìbàdàn mọ́ àwọn wọn náà gbogbo wọn. àfáàsì náà bí kí sẹ ló ń jẹ. nẹ́tíwọ̀kì ò dá ń bí mọ́. Truecaller gbókò ẹ̀wà fún mi ẹ jẹ́ kí ó wá mo tún wá tún pè ẹ̀pẹ́ mi náà láìkí wàhálà díẹ̀. èmi mo fowó mi jẹ ìtí mò ń sọ rè ẹsẹ̀ mọ́tò ṣẹlẹ̀ ẹja farabalẹ̀ sọ ẹmọ́jà aṣọ di wàhálà bàbá mọ́mù Ìbàdàn wọ́n ti kéde látọ̀dì 28 wípé wọ́n róṣù wọn lè róṣù lọ́dì 28 ó dọ̀dì 29 ká tó bóyá máa róṣù àbá róṣù ìtí bàbá ṣe yẹn kò kọ́rẹ́ẹ̀tì pẹ̀lú tọ́lọ̀ àtàlẹ́bì mú wa bàbá lè ṣe místéèkì nígbà tó wá ń sọ̀rọ̀ tó yìí bá ó sí. mo máa gbọ́ mi yé bó bàbá fẹ́ gbọ́ tiwa yé. bàbá lè ṣe místéèkì náà. bàbá ò lè ṣe místéèkì. ṣe gbọ́
mo ní bàbá lè ṣe mistake ó ní bàbá ò lè ṣe mistake ẹ wo ó ṣe ẹ wọ pọlọ ẹ bàbá lè àwọn tó mọ tẹran bàbá ìbọn ṣe rí wọn nú o wọn wà rí wọn bíi sọnàmù bàbá lè ṣe mistake ó ní bàbá ò lè ṣe mistake bó bàbá ò ṣe lè ṣe mistake who the hell is bàbá who the hell is bàbá tán lè ṣe mistake àwọn ajá màláíkà la ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn sàhábà gan lè ṣe mistake ṣe bàbá wa jẹ́ màsúùmù ni tó ní bàbá ò lè ṣe mistake ó mọ tí ń ṣe ọ́. Àlejò ìmọ̀ gbọ́ mi tí Saudi bá tọrọ àforíjì kí n tèmi ṣé Saudi lè gbé kí n tèmi bẹ̀ Saudi lọ́la àtàlẹ́ bíi tèmi ni kí n tèmi. Nítorí pé Nàìjíríà rẹ̀ lèmi ń gbé mo fi lè takò bàbá ìdí bàbá so bàbá ní ṣe mistake wọ́n ẹ̀ wò lè ṣe mistake. Ọmọ Ìbàdàn ni mí. Nàìjíríà kẹ̀kẹ́ náà ń gbogbo wọ́n ètò ń ṣe báyìí ọ̀rẹ́ wa. Kí ló wí? Aláṣẹ ti wà ní Ìbàdàn, aláṣẹ ti wà ní lónìí. Farabalẹ̀. Tẹ́tọ́ aláṣẹ yín bá wọ́n yá mọ̀ gbọ́ mi, ànábì sọ wípé látọ̀ ẹ̀ta lil makhluq fi ma'siyatil khaliq. Ẹni tó bá jẹ́ aláṣẹ tẹ nífẹ̀ẹ́ sí tó jẹ́ èèyàn tó bá pa yín láṣẹ ibi ń tọ́lọ̀ ń wò sọ ẹ mọ́ tẹ̀lé wáyé tó fẹ́ tẹ̀lé bàbá wọn náà. Ọlọ́mọdé bàbá wo wọn náà. Bàbá ò lè pàṣẹ sí ìtẹ̀. Bàbá ò lè pàṣẹ sí ìtẹ̀ ni. Ìjọba bàbá fọyín sẹ́yìn rọ́ọ̀sì lọ́ọ̀dì 28 ni. Yóò àròsù kò ní lọ kéde pé òun. Bàbá òròsù ṣebí wọn òròsù. Ṣebí wọn náà ní mọ̀. Bàbá òròsù jáde lánàá náà. Ṣebí wọn náà ní mọ̀. Ọ̀rọ̀sù tó jáde lánàá kò já mu wá látẹ̀yìn. Lọ́wọ́ oṣù tó jáde lánàá. Àmọ́ ọ̀rọ̀sù tó jáde látànà kò sọ wípé sọ. Tí bàbá bá fẹ́ mi ṣéèkì lọ́wọ́ oṣù tó jáde lánàá. Bóyá mo ti gbọ́. Ìjọ lóṣù jáde. Lọ́wọ́ oṣù tó jáde láago méje kọjá ìṣẹ́jú mẹ́jọ lánàá. Ọlá oṣù jáde lánàá. Ẹ mọ̀ gbọ́ o ó ní ń bọ̀ ẹ mọ̀ gbọ́ eléyìí sọ wípé tí n bá mọ tí bàbá ṣe kí n mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀kẹ́ bàbá mọ̀ ráìtì àwa náà ráìtì irọ́ bàbá mọ̀ ráìtì káwa náà tún ráìtì sóṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ló jáde ní irọ́ ń bọ̀ bàbá mọ̀ ráìtì wọ́n rọ́ǹgì gidi ni ẹ gbọ́ o ó ní oṣù jáde lánàá ẹ gbọ́ ẹ mọ̀ wọlé yìí kò ní làákàyè o ó lóṣù jáde lánàá right èyí tí bàbá mú Ìbàdàn wá rí ibóná tí wá rí olóṣù ẹsẹ̀ jáde lánàá ẹjá jọmọ falọ náà ẹmọ gbọyùn lẹmọ gbọ lọ. Olóṣù jáde lánàá. Mọ ọ̀rọ̀ tó bá kú mùdírù mọ́ríkà máa yẹ fara ti fún bàbá ìmọ̀mù Ìbàdàn. Bàbá ìmọ̀mù Ìbàdàn tán bá sọ wóróworó wọn gbé sí wọn màá tún tó sọ fún ẹ. Tó bá tún padà fún ọ èpè ló gbà. Farabalẹ̀. Sórí ọmọ tó ṣẹlẹ̀ mo wulẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ prógrámù lórí ìmọ̀mù Ìbàdàn wàláì mo ti kọ táìtù gan. Ó ní mo fi òye o. Ó yá bí ọ̀rọ̀ bá ní gbèsè ọ̀rọ̀ rẹ. Ọmọ tó ṣẹlẹ̀ èmi ò lè bú bá bí ṣe á bú bàbá àgbàlagbà mo lẹ́kọ̀ọ́ jù wọ́n lọ. Bí ọ̀rọ̀ bá ní gbèsè ọ̀rọ̀ rẹ. Èmi ò lè bú bàbá farabalẹ̀ mọ̀ ṣe báyìí mọ́. Wọ́n ní kọ́ bá ṣe báyìí mọ́. Bàbá èsì máa súnmù náà. Wọ́n ètò sọ pé mo lè bú mùdírù ní sàmọ́ bú mùdírù. Ó ní mo lè bú mùdírù bàbá ní mo lè bú tán bàbá. Nísìnyí olóṣù yọ lánàá ó ní kí n lọ wò ibo bàbá ti wá rí tìjẹta tí wọ́n kéde. Lọ́wọ́ tó sùn àná ló yọ lánàá mo ti gbọ́ ibo bàbá ti rẹ̀ ibo ni bàbá ti rẹ̀ yìí tí wọ́n kéde. Olóṣù yọ lánàá mo ti gbọ́ ibo làwọn ti wá rí tí wọ́n kéde ó ti dáhùn. Farabalẹ̀ àfáàsì náà mo ti gbọ́ olóṣù yọ lánàá ibo bàbá wa ti rẹ̀ yìí tán kéde wọ́n lọ sọ pàdánù lóṣù yọ báyìí bọ́lá ti rẹ̀ yìí tán kéde ò tí dáhùn. Àwọn tó ṣe scam. Wọ́n tó ṣe báyìí náà. Mo dá ìbéèrè wọ́n ní bàbá ti rẹ̀ yìí tán kéde. Ìbàbọ̀ bàbá oṣù kò ní kéde. Àyíwọ́ ló ti rí là ń bẹ́ẹ̀. Ìwọ náà sọ wípé farabalẹ̀ kọ́ra máa pariwo kò fariwo. Ó sọ ní ìsìn pé àná oṣù jáde lánàá. Gbọ́ olóṣù jáde lánàá. Ibo bàbá ti wá rẹ̀ yìí tán kéde. Ìwọ náà sọ pàrọ̀ lóṣù ẹ̀ṣẹ̀ jáde. Oṣù tó jáde lánàá.
sóṣù àná ni àbí ìta. èmi máa tẹ́ ló béèrè rẹ sẹ́ ìwọ ló kọ́kọ́ sọ nǹkan kan èmi tó kọ́kọ́ ló béèrè óyá jẹ́ndá sọ̀rọ̀ sùn tó ló jáde lánàá yẹn ibi tó fi mọ̀ wípé àìmọ̀ kan dọ̀ láàmú òní pé máa gbọ́ mi ò ní ànàkọ́ lóṣù ànàkọ́ ni ṣàwálì fọ́ọ̀sì o ṣé bó mọ̀ wípé farabalẹ̀ àtàfà 7 alẹ́ ànàkọ́ ni wàá wò àtàfà 7 ìjẹta láti bọ́ sí ṣàwálì fọ́ọ̀sì náà látàfà mọ́ gírìbì. lọ́wọ́ oṣù tàná. àní àtàfà mọ́ gírìbì ìjẹta láti bọ́ sí ṣàwálì náà. kò yé ó fẹ́ púrúfù fẹ́mi pé oṣù tó jáde lánàá táwọn rí yẹn o kèé sóṣù àná alẹ́ àná ní sọ o whereas oṣù tẹ́ ẹ bá rí lálẹ́ àná àti bọ́ síjọ́ kejì ṣàwálì àti alẹ́ ẹ̀jẹta látàlẹ́ ẹ̀jẹta látàmọ́ gírípì láti bọ́ sí first ṣàwálì ìjọ lóṣù ti yọ tó bá wá rí tó bá wá jáde lánàá oṣù ọjọ́ kejì lòun wò látàmọ́ gírípì lánàá ìwọ́n ti rìn dín báyìí ó fẹ́ mọ proof mi pé oṣù táwọn rí lánàá kéèso oṣù òjò bẹ́ẹ̀ ni tó rátàlẹ́ ìjẹta ní mọ́ gíríbì láti bọ́ sí first ṣàwálì sí gbígbà yìí láti parí àwẹ̀ as mùsùlùmí ọjọ́ wa ń bẹ̀rẹ̀ látàfà mọ́ gíríbì ni kèé sago 12 òru bíi tòyìnbó oṣù tá a bá rí ní alẹ́ àná tá a kí ìdìyẹn o oṣù ọjọ́ kejì nìyẹn tó ní mo rò kóyè tabarọ́sù lálẹ́ yìí oṣù ọjọ́ kẹta nìyẹn kèé soṣù ọjọ́ kejì wà máa pè é wọ́n tẹ́ ẹ̀yìn o àìwọ̀ lọ èyí kéwẹ́ mọ̀ èyí bírèdì yẹn lè fi gbọ́rọ̀ yìí kò sí kí lẹ wá wà fún gangan wọ́n bá mi lo agídí lórí irọ́. ètò dọ́ọ̀lù. wọ́n bá dọ́ọ̀lù. kí ló dé dá kírun lánàá nígbà máa pẹ̀lú bọ́sì ìsàwálì láti ìjẹta kí ló dé dá kírun lánàá. ìwọ náà ṣé Ìbàdàn tí mi ò náà jọmọ bẹ̀ ni ìwọ tó ń sọ̀rọ̀ ìṣá ìwọ yóò mọ kankan wo. ọmọ Ìbàdàn bí inú Ìbàdàn ni. ẹwà ìtò wa mọ kankan tó wá dọ́ọ̀lù báyìí. ó ń dójú tì mí o. ó ń dójú tì mí o. wọ́n bá dójú tì rẹ̀ òpònú. ó ń dójú tì mí o. ó gbọ́dọ̀ tẹ̀lé ayáwó gbọ́dọ̀ tẹ̀lé aláṣẹ́yìn lẹ́kọ̀ọ́ ni. gbọ́dọ̀ tẹ̀lé aláṣẹ́yìn ni. àló sì ẹ̀kọ́ àdàdùn mi pọ̀ ọmọ Ìbàdàn ni ń dójú tì mí ọmọ Ìbàdàn mọ́ sáprápá jù báyìí lọ. irọ́ ọlọ́ọ̀ni tẹ̀lé mọ́mọ́ Èkó farabalẹ̀. ọlọ́ọ̀ni kì í tẹ̀lé aláṣẹ́yìn Ìbàdàn tí ókè wọ́n náà máa gbọ́ mo ti dá béèrè rẹ olóṣù jáde lánàá ibo bàbá mọ́mù ti wá rí tọ́ndì 28 bàbá mọ́mù ti rí oṣù oúnjẹ táwọn fi kéde sẹ́yìn àti ẹtì rọ́ọ̀sù ìjọba àkírò láago méjì. bàbá mo ti rọ́ọ̀sù ìjẹta báwo ti rọ́ọ̀sù ìjẹta kọ́ni ó ti rọ́ọ̀sù ìjẹrin wàá pè. ọmọ tó ṣẹlẹ̀ ní pé nítorí ṣe fúgàmù tí mo fẹ́ ṣe kó lọ́mọ gbọ́ yòókù lórí láì pẹ̀lẹ́ ó dàbọ̀. mo ti gbọ́ kí ló tún kù tó fẹ́ sọ tó ti kù. kí ló tún kù. ó ti parí ẹ wo mùsíbà oní bàbá mọ́ọ̀mù ti róṣù nìkan tó kéde ibo ni wọ́n ti róṣù sẹ́ẹ̀ àṣàlẹ̀ róṣù lọ́dí 28 ó di on the 29 ká tó máa wo ojú ọ̀run mo rò bóyé eléyìí tí bá mi jiyàn nísìnyí pé ìgbòlá róṣù ẹ̀yin náà tẹ́ bá fẹ́ wo oṣù ṣe bá lẹ́lẹ́ mọ́ wò kí ló tẹ̀ kí ń wo láàárọ̀ láago 12 eléyìí ò ní láàká ìní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé kẹ́ mọ́ gbé káàkiri pé oṣù wá yọ o kìí ṣe oṣù òjọ́ o even bàbá mọ́mù sí máa rọ́ǹgì náà ni torí páwọn òwúlẹ̀ tí ìwo oṣù rárá tán fi kéde Ànábì ni ẹ kọ́kọ́ wo oṣù náà lọ́dí 29 tẹ́ ẹ̀ bá ti wá rí o ẹ̀ka kó pé 30 bàbá òwúlẹ̀ wo oṣù rárá tán fi ṣe ànásímẹ́ǹtì láti kí ni o látọ̀dí 28 wọ́n takọ́lọ́ àtànábì náà ṣé bàbá mọ́mù Ìbàdàn ju ẹ̀sìn Ọlọ́run ọba ni sọ́jú ẹ̀sìn Ọlọ́run ọba lọ ni ẹ bá wa share prógrámù yìí ẹ bá wa like ẹ bá wa love ẹ ṣé bàbá mọ́mù Ìbàdàn ju Ọlọ́run wí àtànábì wí lọ ni àwa wí taláì wí ó ní bàbá mọ́mù ò lè ṣe mistake láìláì sẹ́rí pé kò ní làákàyè sẹ́rí wípé tó pé mínísì báyìí kò ṣe làákàyè rárá àti rárá o ó sì tún sọ ní ẹnu rẹ̀ wípé bàbá mọ́mù Ìbàdàn lè ṣe mistake bàbá mọ́mù Ìbàdàn ṣe mistake débi wípé
wọ́n tẹ̀lé ìfẹ́nu wọn débi wípé Ọlọ́run bá sì fi hàn wọ́n pé ìfẹ́nu ló tẹ̀lé. Orin kan wà táfà kan sọ wípé nunul hawani minal hawa kọ̀dísúrì kọ̀t. Alhawanu ní tá ń pè bẹ́ẹ̀ ni ìyẹpẹrẹ. Alhawa ní tá ń pè bẹ́ẹ̀ ni ìfẹ́nu. Ó wá sọ wípé nunul hawani, ó ní nùnù tí ń bẹ bí alhawanu ìyẹn ìyẹpẹrẹ. Minal hawa, àtàrà alhawa náà ni àwánù ti wá o. Kọ̀dísúrì kọ̀t, wọ́n ti jí nùnù yẹn gbé. Ó wá di kí ni o ìyẹpẹrẹ, ó wá di kí ni o ìfẹ́nu. Ó ní ìfẹ́nu náà ni. Ó ní wà ìdá hawaita fàkọ́délà kí ìta hawana. Gbogbo ìgbà tó bá ti rò pé fẹ́nu rẹ ló fẹ́ mọ́ tẹ̀lé pátá, ó mọ̀ rí ìyẹpẹrẹ ni. Ibẹ̀ ni mo ti wá sọ wípé a dúpẹ́ fọ́lọ́run ọba o lórí ìmáàmù Ìbàdàn. Mo kí n tó lọ bẹ̀ yẹn, mo rí kọ́mẹ̀ntì ẹnìkan ìgbà tí mo sọ fún wọn wípé nẹ́tíwọ́ọ̀kì ò dáa ni láàfi lo àwọn tí mo sọ pé nẹ́tíwọ́ọ̀kì ò dáa láàfi lo àwọn prógráàmù wa bá ṣe máa ń lò mọ́ ẹgẹ́ tí ń sìn yẹn rí pé kì í ṣe báyìí láti mọ́ ṣe prógráàmù wa ó kódò mọ́ clear jù báyìí lọ torí kámẹ́rà la máa ń lò bó eléyìí tí mo ṣe ń sin fóònù là ń lò nẹ́tíwọ́ọ̀kì wa ni ò dáa mọ́ so wọ́n wá ní ká ra network booster mo rò bóyé àwa tá a bá wá lérò pé bóyá a fẹ́ dá sí ọ̀rọ̀ network booster yẹn ẹ jẹ́ ká mẹ́sẹ̀jì mi ẹ jẹ́ ká ṣe kí ni o ẹ jẹ́ ká mẹ́sẹ̀jì mi tá a bá rò wípé a fẹ́ dá sí ọ̀rọ̀ network booster yẹn ń gbọ́ dáadáa àwọn èsì prógámù pé ẹjọ́ o mo nídìí owó bá àwa tó ń náwó ni ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan kan wà tá a fẹ́ àti fẹ́ rà ti pẹ́ o ẹnìkan náà wá bá mi privately ẹni ẹ mẹ́sẹ̀jì mi láti US wọ́n nẹ́tíwọ́ọ̀kì kí ni yóò dá wọ́n gbádùn prógámù yìí mo ní ó ní nǹkan tó fà wọ́n ní kí ló fà kí n sọ mo ní ọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì náà dẹ̀ la máa ra network booster sí ni wọ́n ní kí n sọ mo ní ẹ wo ẹ jẹ́ wo aṣọ tó bá yá àti nídìí ẹ̀ tí pẹ́tẹ́ pé mi ń sọ ìgbà kan lára ODU yẹn náà kò ṣiṣẹ́ dáadáa so a nídìí ká wá ra kí ni o network booster so ìwọ tó bá fẹ́ dá sí kí ló fẹ́ wọ́n ti sùn náà ó sáré kan sùn so kí ni o network booster táwọn èèyàn bá sì fẹ́ dá sí ní ìsìn báyìí ìgbà kan láwọn ò pé sọ ní sọ pé torí owó la fi ń ṣe program iyún ti kọjá torí pé ìgbà tá a ṣe sọ̀rọ̀ account number gan pé káwọn èèyàn ò dá sí ẹ̀ ń sọ pé torí owó ni kí ló tún wá kù ìwọ tó bá wá fẹ́ dá sí o fọ́rọ̀ network booster yẹn mẹ́sẹ̀jì mi lórí WhatsApp kí ṣe nǹkan tó wọ́pọ̀ náà kódà ní gángan ti pè mí tán ti dá tiwọn sí láàrin bíi bóyá 50,000 bí lẹ́ni yẹn pè yín ìrántí mọ́ bí 60 dẹ̀ ni àmì ìrántí mọ́ kò mú sáwọn pé kò tó 100,000 naira mọ̀ pé kò tó yẹn so yẹn ló fà tí program wa tó fi ń rí báyìí ní kódà ó ní issue kan tí mo fẹ́ discuss so bóyá tọ́lọ́mbà lé ní kí n rí network yẹn manage bóyá lónìí àbọ̀là ìyẹn tóbi gan a máa discuss issue yẹn inshallah so bóyá ká dẹ̀fà ká tẹnubà bẹ́ẹ̀ ń sìn ní táwọn èèyàn bá sọ màá mọ̀ wò náà ẹwọ́n mi tí mo wá lọ bí ọ̀rọ̀ bàbá àmọ́ Ìbàdàn rèé o mo sọ pé a dúpẹ́ fọ́lọ̀ ni pé ní àná Ọlọ́run bá títóbi rẹ̀ ní ìjẹta táwọn bàbá kí ìrun àwọn èèyàn pọ̀ ní yídì yẹn rárá ní Eid Grand wọn lágodi àwọn èèyàn ṣe kí ni o àwọn èèyàn pọ̀ níbẹ̀ mo ń bọ̀ ẹnìkan sọ pé 50,000 naira ni wọ́n ní ká contribute ní bíbá yìí okay ẹ jẹ́ kí n fà account number síbẹ̀ so ó máa fà account number yẹn bẹ́ẹ̀ ṣá mo ti ń bọ̀ náà iyún number 1 ẹjọ́ kí n tó bọ́ sí ọ̀rọ̀ tí mò ń lọ number 2 ó ní wípé mo fẹ́ fásìkò yìí bí àwọn èèyàn pé kán má bínú ní àná mo post wípé a fún àwọn èèyàn tó lọ bí 300 and something ní 300 ní kìí ṣe something sí bẹ́ẹ̀ 300 gẹ́gẹ́ náà la ṣe Eid package a package àwọn nǹkan kọ̀ọ̀kan sínú láìlọ́nù a fún àwọn èèyàn yúgọ́tì bẹ́ẹ̀ náà nǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo wá kéde wípé tó bá wá di a máa ṣe giveaway náà fún
àwọn èèyàn lórí Facebook ìyẹn tá mọ́ fáwọn èèyàn lówó nǹkan kan yẹn but ẹ mọ̀ ẹ̀yin náà rí wípé gbogbo ìgbà làwa náwó mo wá rí wípé mi ò fi taratara ní kápá pọ̀ mọ́ nígbà tí mo wọnú àkáǹtì mi wípé èmi náà mo ti gbẹ tán yányán mo rò póyé mo ti ṣe kí ni o mo ti gbẹ torí ẹ̀ ni ò jẹ́ kí a padà ṣe mọ́ ní lánàá ká má bínú ìgbà tí mo dẹ̀ ń ṣàwàdà lánàá tí mo ní èmi náà dàgbà fún nǹkan ọdún àkáǹtì táwọn èèyàn tún sẹ́ndì sí mi kí wọ́n bá wọn sẹ́ndì owó síbẹ̀ ó lé lákáǹtì èèyàn 80 tí a fẹ́ gbótọ́ lẹ́nu mi kìí ṣe bá náà láṣẹ lówó lọ́wọ́ tó ẹjọ́ torí tọlọ́run o bá ń kọ wá sí ẹni rárá gan o nǹkan tá a kàn ṣe ni pé tá a bá rí pé àwọn èèyàn bá nídìí nǹkan when should we expect the giveaway you promise sheikh ẹ mọ́ expect the giveaway mọ́ báyìí o mi ń lówó lọ́wọ́ báyìí mo wà àkáǹtì náà bà mí lánàá àkáǹtì kílẹ̀ mọ́ pè náà mo bọ̀ náà ẹgẹ́ ti account balance mo rí wípé mi ò lówó lọ́wọ́ dáadáa mọ́ so n tó fà á òun nìyẹn o ẹ mọ́ expect ẹ̀ mọ́sẹ́ gbọ́ wọ́n ní kinní kan ti gbẹ so ṣùgbọ́n kí ẹ̀ ṣe bí kí làwọn family mi ó jẹ́ o ìní ó bá ń dá sọ̀rọ̀ àwọn family mi o fáàtà fẹ́ contribute bí ọ̀rọ̀ network booster yẹn o mo ti fi ní wọ́n máa pin account number yẹn síbẹ̀ contribute síbẹ̀ so èmi wà ókè o need anything ṣùgbọ́n ti give away yẹn ẹja gbà á ti ṣe fún bí èèyàn 300 lánàá àti try náà kọ́lọ́n kó gbà ní ìjọsìn ẹnìkan gan sí ẹ̀bùn mi ní 10,000 naira kan lálẹ́ àná yẹn náà mo ti ná fáwọn tó need help alẹ́ àná náà ó ní mo ti ná látàná yẹn so kọ́lọ́n kó kún wa lọ́wọ́ tá a bá sọ fún nígbà tó ní ìsìn pé owó tó wà náà àkáǹtì tèmi gangan pé mo lówó lọ́wọ́ kò tó 10,000 naira ẹlòmíì lè mọ́ believe kò ní believe yóò rò pé ẹ̀yin tẹ́ náwó báyìí tẹ́sí kí mo sì ń sọ fáwọn èèyàn gbogbo ìgbà mi ò ní owó lọ́wọ́ o wallahi mo ń tẹnu mọ́ mo tún torí ẹ̀ ṣe fídíò ẹyẹ mọ́ ẹnìkan mẹ́sẹ̀jì mi lánàá ẹjọ́ tẹ́lẹ̀ ṣe mo lórí 100k lọ́wọ́ yín ẹni yóò sí ẹ̀tún wá fi taratara ṣe kò tún sálámọ̀ gan àkáǹtì tí mo receive lánàá ó lé ní 80 àkáǹtì lọ́wọ́ kí mo kàn tó báwọn èèyàn sáwàdà wípé mi náà dàgbà fún nǹkan ọdún wọn ní ẹ̀yin tẹ́gbẹ́ ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀ ta ni ó tún mọ́ fún yín lówó ẹ wo nǹkan èmi ò ní fámìlì tèmi tán jẹun ọmọ ìyàwó tí mo ní 3 pọ̀ mi níṣẹ́ tí mo ń ṣe mo ń kọ́ àwọn èèyàn náà online class wọ́n fẹ́ ṣe online class mẹ́sẹ̀jì mi ọlọ́run sì ń bọ́ mi láti bẹ̀ ọlọ́run sì ń tó mi mo dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala mo dúpẹ́ fọlọ́run ọba ń bẹ̀ so give away tá a ṣe mọ́ lánàá yẹn torí wípé mi mọ̀ pé mo ti náwó tó báyẹn fún program ọdún tá a ṣe ní tí òjá ṣe mọ́ òun nìyẹn o Yorùbá dẹ̀ sọ wípé ṣe bó o ṣe mọ́ ẹlẹ́wà sàpọ́n so ní tó fàánú o bàtà lọ sọ́dọ̀ bàbá wa lágbé ni táwọn èèyàn rí iye ta náà ń bẹ̀ calls ó pọ̀ ni pé ẹni yìí ṣe lówó lọ́wọ́ tó bẹ̀ owó kí mo ní mo jẹ olówó lójú rẹ bó ṣe ń wò mí ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́n ebi ò pa mí ebi ò pa ọmọ mi àwọn èèyàn dẹ̀ ni wọ́n sọ pé káwọn contribute sọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì ń bí tán fi fàkà dán bàbẹ́ o ìní ó bá ń dá sọ̀rọ̀ fámílì mi ebi ò pa mí ebi ò pa ọmọ mi lóòótọ́ kò sábúrú ní kéèyàn ò bú mi lówó o ṣùgbọ́n gbọ́dọ̀ mọ túnsọ bá ń pé èmi mo wà òkè wàláì mo wà òkè so ní ìjẹta táwọn bàbá àmọ́ Ìbàdàn tí wọ́n kí irun èrò kéré ní yídì kí sì ló fà àwọn èèyàn ò tẹ̀lé àwọn mọ́ọ̀mù mọ́ àwọn tí sì ń tẹ̀lé mọ́ọ̀mù pẹ̀lú afọ́jú irú wọn lẹ́rí tó pè mí tó ní bàbá mọ́ọ̀mù lè ṣe kí ni wọn ò lè ṣe mistake mo rò pé àwọn èèyàn ṣe kí ni o pé táwọn èèyàn béèrè pé app wo ni mo fi ń record Vmix la máa fi ṣe prógráàmù ṣùgbọ́n nǹkan mò ń lò ń sin o nọ́mà pé mo wà lẹ́yìn ibì kan ẹ ti rí mo lélẹ́yìí o kìí ṣe àwọn tàbí mọ́ ṣe prógráàmù lélẹ́yìí o ẹ rí pé kò clear kò lè dàbí àwọn yẹn la mọ́ láǹfààní àti fi title sí fi nǹkan kan sí but tí network kò bá ti strong dáadáa a lè lò so wá ní ká get kí ni network booster so tó bá fẹ́ dá sí account number òun nìyẹn so ó ti yẹ káàrà ti pé mi ò sọ ni o but àwọn èèyàn ti wá ń complete on message mi pé
program yàn gbádùn rẹ nẹ́tíwọ́ọ̀kì tí ò dá yìí ń da gbogbo ẹ̀rú ní tó fà á tí mo fi discuss ẹ̀ nísìn òun nìyẹn èmi ò sì lò lọ owó tèmi ti bá nígbà míì mo lè ti ná tán fáwọn tó nídìí owó so onímọ̀jọ̀ owó mi ò sẹ́kù lọ́wọ́ mi yìí sì gbọ́dọ̀ náwó débi pé kí n gbàgbé àwọn fámìlì mi ìwọ kọ́ lọ́lọ́ òbí tẹ́bí bá pa wọ́n so àwọn èèyàn ò pọ̀ ojú ti là ẹ̀tàn yín ò jẹ́ ojú ti là àwọn olódodo kì í tàyàn ojú ti là àwọn èèyàn lọ ìdí ẹnìkan sọ fún mi pé 1% yẹ 20% èèyàn tí mo lọ bẹ̀ àwọn náà lọ ń jẹta ẹ wá wo àná ní agbègbè Agodi yẹn gangan wọ́n kí ìdí mi bẹ̀ lánàá ẹ wá wo èrò ẹ jẹ́ n fi hàn yín mo fi sọ pé a dúpẹ́ lórí ọ̀rọ̀ mọ́mù Ìbàdàn wípé àwọn yóò tẹ̀lé wọn lórí kíni o lórí bàbá sọ pé Ọlọ́run ọba sọ pé òun láwọn èèyàn dúró dè ẹ wá ṣe kíni o ẹ wá wo àná lágbègbè same Agodi yẹn ẹ wá wà náà máa fi hàn yín sìn lágbègbè kankan náà àwọn èèyàn ṣe kí ni o wọn ò tẹ̀lé bàbá mọ́mù ni báwọn èèyàn ṣe pọ̀ tó níbẹ̀ ẹ mọ̀ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ mọ́ sọ pé Saudi ṣe mistake 2019 yẹn àní ẹ mọ́ sọ mọ́ wọn parọ́ fún yín ni Saudi ò tọrọ apology irọ́ náà pa fún yín sẹ́ ẹ wọ́n fi parọ́ fún yín ni láti lè bá fi sọpírẹ́sì ìsọkúsọ táwọn náà tí wọ́n ṣe Saudi ò bá sì ṣe mistake kí n tèmi ń bẹ̀ àní kí wàá mọ̀ mọ́ sí irú ẹ̀ mọ̀ bàbá yín wá ẹnìkan post ẹ̀ bàbá yín gbé wá ń sìn táwọn èèyàn kírun ń bẹ̀ èèyàn pọ̀ bàjẹ́ tí wọ́n kírun ń bẹ̀ and again gbogbo lèmi làwọn bíi Ládọjà àwọn aláṣẹ ńláńlá lùbàdàn wọn ò lọ kírun lẹ́yìn bàbá àmọ́mù lọ́jọ́ yẹn gbogbo wọn ò jáde àná náà ẹsẹ̀ kírun ní UI ní tiwọn same Agodi yẹn rèé o lẹ́ni táwọn èèyàn ti pọ̀ tí wọ́n ń lọ yìí o same Agodi yẹn kan náà ẹ̀rí same Agodi táwọn èèyàn pọ̀ bàjẹ́ ti rí ẹ̀rí same Agodi yẹn ó yẹ ká mọ dúpẹ́ fọ́lọ́ ni same Agodi yẹn wọ́n kírun mi bẹ́ẹ̀ lánàá ẹ̀rí tí mọ́tò sùn lọ bí ilẹ̀ bí ẹni èèyàn mélòó lọ kírun lẹ́yìn bàbá mo sọ pé a dúpẹ́ àwọn èèyàn ti jákò lọ́wọ́ lọ bàbá sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn ó dúró de kí bàbá sọ pé ni àwọn èèyàn ò dáhùn mọ́ ń bọ̀ ẹwà àwọn èrò ṣe pọ̀ lójú títì lọ́jọ́ tí bàbá àwọn èèyàn ò kírun gan lójú títì ẹwà àwọn èrò ṣe pọ̀ ẹwà àwọn èrò ṣe pọ̀ no more bàbá sọ pé àná nìyẹn àná ẹ tún tún wò lẹ́ẹ̀kan sí i ayé ò tẹ̀lé bàbá sọ pé mọ́ ó ti lọ adúpẹ́ fọ́lọ́run ẹ ti rí i ayé ò tẹ̀lé bàbá sọ pé mọ́ no more bàbá sọ pé ẹ ti rí i ṣe rí báyìí ṣe wá rí àwọn ibo ni mo ti rí kinní yẹn náà o ń bọ̀ mo fẹ́ mẹ́rin mi wọ igé ni o àwọn tán lè rò pọ́n lè lọ kírun bẹ́ẹ̀ lánàá gbogbo wọn ò lọ orin rè wá wo nǹkan wá wọlé màá fi kàn wọ́n nísìn wá wọlé wá wò wò àwọn eléyìí nísìn Ládọjà kò kírun níjẹta gbogbo àwọn táwọn eléyìí mọ́rọ̀kè bóyá wọn ò kírun níjẹta àná gbogbo wọn kírun
àwọn ló ń wò yìí UI náà ti lọ kírun àwọn ló ń wò yẹn UI ó ti rí UI gbogbo wò lọ kírun lẹ́yìn bàbá àmọ́mù UI àwọn aláṣẹ ńláńlá UI náà ti lọ kírun ní tiwọn UI ó ti rí àwọn èèyàn ti gbọ́n mi ò kàn tí kọ̀nfàmù yẹn ni kódẹ̀ nìkan sọ fún mi wípé ọba àbàdàn kírun ní ìjẹta èmi kàn fẹ́ sọ nǹkan tí mi bá ti kọ̀nfàmù rẹ̀ ni pé ọba àbàdàn gangan sẹ́ kò kírun ní ìjẹta níbẹ̀ ọba Sálísù àbí kí náà jẹ́ àwọn gò lọ kírun pẹ̀lú wọn níjẹta ìdúpẹ́ ńlá ni sẹ́mi mo lọ ṣe wáàsí fáwọn eléyìí ni èrò sì pọba jẹ́ tán kéèdì ní ọ̀nà Agodi yẹn náà sẹ́mi Agodi yẹn lánàá tí wọ́n lọ kí ti bàbá àmọ́mù àwọn ẹni ẹlẹ́ni ọlọ́mọjẹsìn ó bàjẹ́ òun rèé ìwọ kan wá pé ó wá ń halẹ̀ lórí irọ́ ẹ̀wọ̀ ẹ wò àwọn èèyàn kínú títí lọ́jọ́ tí wọ́n gan lọ́nà Agodi yẹlẹ rí yẹ o àwọn ẹsẹ̀ páàkì lẹ́tàn kírun ọ̀kadà ní lọ yẹn o ọ̀kadà tí ń lọ látàárọ̀ ìdúpẹ́ ńláńlá ni ìdúpẹ́ ńláńlá gidi wípé àwọn èèyàn wọn ṣe kí ni wọn ponú mọ́ àwọn èèyàn wọn ò gọ̀ wọn ò lè tẹ̀lé àwọn bàbá yìí mọ́ ojú àwọn èèyàn ti là sórí wọ́n tó bá sì wà kù tó níbi tí wọ́n bàbá wọ̀ náà ní wọ́ wàhálà àtọ́dọ́ ti ẹnìyẹn bàbá òrò sú o bó lẹ́sẹ̀ kéde ilẹ̀ ìdúpẹ́ ńláńlá ni mo rò bóyé ìdúpẹ́ ńláńlá òun ni so ẹ má bínú mo fẹ́ tètè stop program yìí mo rí i pé inú mi ó ń dàrú bákanbákan inú mi ṣe kí ni ó ń dàrú bákanbákan mo nídà ti wọ tọ́ílẹ̀tì àtànádẹ̀ nínú mi yẹn ti ń ṣe bẹ́ẹ̀ mi ò bóyá àwọn oúnjẹ tá a jẹ fọ́dún àwọn wíkẹ́ mú ice cream kẹ́ mú kíní kankankan kó mọ́ ìlọ́rọ̀ bàbá bàdà tí mò ń sọ ní ìdánù mi rírọ́ o tínú mi bá ṣe ẹ̀dàrú gan ọjọ́ alákọ̀ọ́kọ́ ló yẹ kó dàrú ní tí mo jẹ lánàá màá ti fẹ́ tọ́lẹ̀tì tó ẹ̀mẹ́ta láàárọ̀ yìí ní tí mo dẹ̀ jẹ ló fà so mi fẹ́ pẹ́ parí program yìí so mo fẹ́ lọ tọ́lẹ̀tì wà tó sínú but kí n mọ̀ wulẹ̀ lọ padà bọ̀ á so nípa ti ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì táwọn èèyàn sọ yẹn so yẹn tó bá fẹ́ dá sí o mo rò póye in receive 1 naira lórí rẹ o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ bí ọpẹ́ ìmáàmù Ìbàdàn kankan but ẹjá dádó báyìí náà àwọn èèyàn ti gbọ́ mi yé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh